Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn. Aṣẹ́yìn lọ́ba gbẹ̀ngà fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kẹjọ. Gbogbo ìyìn àti ọlá ni forúkọ yín fún àwọn ogun tẹ́ ṣẹ́ nínú ayé wa. Ẹ̀yin ọba àìkú àìsà ìdíbàjẹ́ fún oore ọ̀fẹ́ ńlá ńlá tí kò ṣe fowó rà yìí. Ẹ gbà ọpẹ́ àti ìyìn wa. Ọ̀rọ̀ tá a gbéyàwó lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí àgbàdo àlùkò Jésù Kristo Olúwa wa àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́ àìkú ọjọ́ kẹwàá oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyàwó lẹ́ni sọ wípé má ṣe fàyè gba ìrẹ̀wẹ̀sì. Má ṣe fàyè gba ìrẹ̀wẹ̀sì. A mú àkọ́sórí wa nínú ìwé Sámúẹ́lì kìíní orí 30 ẹsẹ̀ ìkẹfà. Sámúẹ́lì kìíní orí 30 ẹsẹ̀ ìkẹfà. Sámúẹ́lì sì bànújẹ́ gidigidi nítorí pé àwọn ènìyàn náà sì sọ̀rọ̀ láti sọ ọ́ lókùúta nítorí tí inú gbogbo àwọn ènìyàn náà bàjẹ́ olúkúlùkù ọkùnrin nítorí ọmọ rẹ̀ ọkùnrin àti nítorí ọmọ rẹ̀ obìnrin. Ṣùgbọ́n Dáfídì mú ara rẹ̀ lé lọ́kàn lé o nínú Olúwa Ọlọ́run rẹ̀. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Númérì orí 11 ẹsẹ̀ ìkẹrin dé ìkẹtàdínlógún. A ó ṣe pápápá nítorí àkókò wa. Númérì orí 11 ẹsẹ̀ ìkẹrin dé ìkẹtàdínlógún. Àwọn àdàlù ọ̀pọ̀ ènìyàn tí ó wà pẹ̀lú wọn ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ọmọ Ísírẹ́lì pẹ̀lú sì tún sọkún wípé ta ni yóò fún wa ní ẹran jẹ? Àwa rántí ẹja tí àwa ti ń jẹ ní Íjíbítì ní ọ̀fẹ́ àti àpàlà àti bàárà àti ewébẹ̀ àti àlùbọ́sà àti ewéko. Ṣùgbọ́n nísinsìnyí o, ọkàn wa gbẹ, kò sí ohun kan rárá bí kò ṣe mánà yìí níwájú wa. Mánà náà sì dàbí irúgbìn kóríádẹ́rì, àwọ̀ rẹ̀ sì dàbí àwọ̀ òkúta bẹ́dẹ́líàmù. Mo lọ sí 11. Mósè sì wí fún Olúwa pé nítorí kí ni ìwọ fi ń pọ́n ìránṣẹ́ rẹ lójú? Nítorí kí ni èmi tí mo ṣe ń rí oore ọ̀fẹ́ ní ojú rẹ tí ìwọ fi di ẹrù gbogbo ènìyàn yìí lé mi lórí? Iṣẹ́ èmi ni ó lóyún gbogbo ènìyàn yìí ni? Ṣé èmi ni ó lóyún gbogbo ènìyàn yìí ni? Iṣẹ́ èmi ni ó bí wọn ni tí ìwọ fi wí fún mi pé máa gbé wọn lọ ní ọ̀kan àyà rẹ bí bàbá tí ń gbé ọmú rẹ̀ sí ilẹ̀ tí ìwọ ti búra fún àwọn bàbá wọn. Níbo ni èmi yóò gbé tí èmi yóò ti rí ẹran fún àwọn wọ̀nyí báyìí? Nítorí wọ́n ń sọkún sí mi wípé fún wa ní ẹran kí àwa kí ó lè jẹ. Èmi nìkan n kò lè rú gbogbo ẹrù àwọn ènìyàn yìí nítorí wọ́n wúwo jù fún mi o. Ìkẹrìndínlógún. Olúwa sì sọ fún Mósè pé 70 ọkùnrin nínú àwọn àgbà Ísírẹ́lì jọ sọ́dọ̀ mi, ẹni tí ìwọ mọ̀ pé wọ́n ń ṣe àgbà àwọn ènìyàn àti olórí wọn, kí o sì mú wọn wá sí àgọ́ àjọ kí ó sì dúró níbẹ̀ pẹ̀lú rẹ. Èmi ò sì sọ̀kalẹ̀ wá, èmi ò sì bá a sọ̀rọ̀ níbẹ̀. Èmi ò sì mú nínú ẹ̀mí tí ń bẹ lára rẹ, èmi ò sì fi sára wọn. Wọn ò sì máa bá ọ ru ẹrù náà, àwọn ènìyàn náà, kí ìwọ kí ó má ṣe nìkan rù ú. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́ àìkú. Ibi Bíbélì kíkà wa tòní. Àwọn ọmọ Ísírẹ́lì kùn, wọ́n sì ń sọkún pé àwọn fẹ́ ẹran. Ó sì tún wá láti jẹ. Ó ti sún wa o láti jẹ mánà o. Wọ́n kùn nígbà gbogbo fún 40 ọdún. Bẹ́ẹ̀ ni Mósè ti faradà á. Ṣùgbọ́n ìgbà yìí ó sọ fún Ọlọ́run pé èmi kọ́ ni mo bí àwọn wọ̀nyí. Kí ló dé tí o fi sọ pé kí n gbé àjàgà wọn? Pa mí nítorí pé gbogbo èyí ti sú mi o. Ọlọ́run sì dáhùn, níwọ̀n ìgbà tí ó ti sọ pé ẹrù náà pọ̀ fún ọ báyìí o, yàn fún mi o 70 ọkùnrin, màá sì mú lára ẹ̀mí tí ó wà lórí rẹ sí orí wọn. Nígbà tí o bá rántí pé ìfàmì òróró yàn tó wà lórí Mósè ni a pín sí ọ̀nà 70, wàá tó mọ̀ pé Mósè tuntun kò ní ìfàmì òróró yàn tó Mósè ti àtijọ́. Mósè àtẹ̀yìnwá. Nítorí ìdí èyí láìpẹ́ sí àkókò náà nínú ìwé Númérì orí 20 ẹsẹ̀ ìkeje dé ìkejìlá,
ọkùnrin tí Ọlọ́run fúnra rẹ̀ pè ní ẹni tí ó ní ìwà tútù jùlọ lórílẹ̀‐èdè ayé. Nínú ìwé náà Númérì orí ìkejìlá ẹsẹ̀ ìkẹta, ó búyọ pẹ̀lú ìbínú ìfàmì òróró yan tí ó jẹ́ kò ní ìfaradà fún 40 ọdún tí ó jọ àwọn ọmọ rẹ̀ ní àkókò ìrẹ̀wẹ̀sì. Ìrẹ̀wẹ̀sì lè jẹ́ kí ènìyàn sọ àwọn ọ̀rọ̀ tí yóò mú àdínkù bá ìgbésí ayé rẹ̀, tí yóò sì ní ipa tó burú lórí àyànmọ́ irú ẹni bẹ́ẹ̀. Èlíjà náà jẹ́ kí àwọn ọ̀rọ̀ rẹ̀ ní àkókò ìrẹ̀wẹ̀sì kí ó mú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ wá sópin lójijì. Lẹ́yìn tí ó ti pe iná sọ̀kalẹ̀ ní orí òkè Kámẹ́lì, Jésébélì halẹ̀ mọ́, ó sì sá. Ìrẹ̀wẹ̀sì bá débi pé ó sá kúrò, ó sì bẹ̀rẹ̀ sí pé kí Ọlọ́run kí ó pa òun. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kò dáhùn ìbéèrè rẹ̀ o. Dípò rẹ̀ ó rán áńgẹ́lì kan láti fún un lóúnjẹ. Àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkíní dé ìkẹjọ. Àmọ́ ṣá lẹ́yìn náà ó fún un ní iṣẹ́ àṣegbẹ̀yìn rẹ̀ láti fi àmì òróró yan Jéhù, Asaeli àti Èlísà ẹni tó dípò rẹ̀. Ìwé àwọn ọba kìíní orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkarùndínlógún títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún. Iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ parí nígbà tó fàyè gba ìrẹ̀wẹ̀sì láti mú un ṣe àwọn ohun tí kò tọ́. Ìrẹ̀wẹ̀sì bá Jòhánù onítẹ̀bọmi bákan náà tó fi bẹ̀rẹ̀ sí ní ṣe iyèméjì nípa ohun tó ti kéde rẹ̀ síwájú. Ó ti sọ nípa Jésù pé wò ó, ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó ń kó ẹ̀ṣẹ̀ gbogbo ayé lọ. Ìwé Jòhánù orí ìkíní ẹsẹ̀ kọkàndínlógún. Síbẹ̀ ohun yìí kan náà ni ó ló rán àwọn ọmọ rẹ̀ láti lọ béèrè lọ́wọ́ Jésù pé ṣé ìwọ ni ẹni náà tí ń bọ̀ tàbí kí a máa retí ẹlòmíràn. Ìwé Lúùkù orí ìkeje ẹsẹ̀ ìkọkàndínlógún títí dé ẹsẹ̀ 20. Lẹ́yìn èyí abẹ́ orí rẹ̀. Ìwé Lúùkù orí ìkẹsàn ẹsẹ̀ ìkeje dé ìkẹsàn. Olùfẹ́, níwọ̀n ìgbà tí o kò lè dá àwọn àkókò ìrẹ̀wẹ̀sì rẹ dúró láti má wá, o lè yàn bí wàá ṣe lè dáhùn sí wọn. Bí Dáfídì ṣe ṣe o lè mú ara rẹ lọ́kàn le nínú Olúwa bí ó ṣe hàn sí wa nínú ibi ẹsẹ̀ àkọ́sórí wa ti òní o. Ọlọ́run lè pa ọ́ mọ́ kúrò nínú ìṣubú. Ìwé Júdà orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnlélógún. Òun tún lè fún ọ ní àyípadà tó lágbára, ṣùgbọ́n o gbọ́dọ̀ fi ìgbàgbọ́ rẹ sínú rẹ̀. Ó lágbára láti mú ọ la ìrẹ̀wẹ̀sì yòókù tó bá ṣẹlẹ̀ sí ọ. Kókó ọ̀rọ̀: má ṣe jẹ́ kí ìrẹ̀wẹ̀sì mú ọ sọ àwọn ọ̀rọ̀ tí kò tọ́ o. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ o láti lè la ìgbà ìrẹ̀wẹ̀sì mi kọjá, kí n má ṣe sọ̀rọ̀ òdì sí ọ àti sí ara mi. Olúwa jọ̀wọ́ fún mi ní oore ọ̀fẹ́. Olúwa yóò sì fún wa ní oore ọ̀fẹ́ lórúkọ Jésù. Olúbùkọ́lá kó ní orúkọ mi. Ẹ má bá mi like, ẹ má share, ẹ má comment nípa ẹ̀ kí àwọn ènìyàn rẹ̀ jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.